Ẹ kú dédé àsìkò yìí, èyí làwọn ìròyìn tó jẹyọ láti inú ìwé ìròyìn The Matrix lónìí ọjọ́ 18 oṣù keje ọdún 2025. Ẹniọlá Sálíù lorúkọ mi. Níbi ìpàdé ìgbìmọ̀ aláṣẹ orílẹ̀-èdè yìí tó wáyé lánàá, Ààrẹ Tinubu ló léwájú wọn láti ṣe ìdárò Buhari. Wọ́n ní àwòkọ́ṣe tó ṣe farawé ni Buhari jẹ́. Ó yí orúkọ ilé ẹ̀kọ́ gíga ìlú Màdúgùrí sí orúkọ ààrẹ àná ọ̀hún. Ọmọ bíbí olóògbé ìyẹn Yusuf Buhari dúpẹ́ lọ́wọ́ Ààrẹ Tinubu. Ó gbà á ládùúrà pé Ọlọ́run yóò túbọ̀ lọ́ra ẹ̀mí rẹ̀. Délé Momodu ti ṣàpèjúwe ẹgbẹ́ òṣèlú PDP gẹ́gẹ́ bí ibùdó tàbí ilé tó gba olè tó tún gba ọ̀lẹ. Ó ṣàlàyé ìdí tóun fi ṣiṣẹ́ tako ẹgbẹ́ náà nínú ètò ìdìbò ọdún 2023. Ilé-iṣẹ́ tó ń mójútó ìgbòkègbodò ọkọ̀ òfurufú àti ilé-iṣẹ́ ohun abẹ́lé lórílẹ̀-èdè yìí yóò máa sowọ́pọ̀ láti ṣonígbọ̀wọ́ ètò kan tó ń bọ̀ lọ́nà nínú oṣù kejìlá ọdún yìí. Àjọ NEFOND ti fìdí ẹ̀ múlẹ̀ pé bílíọ̀nù 73.2 náírà ìyẹn 73.2 billion naira ni àjọ ọ̀hún ná lórí ẹ̀yáwó àwọn akẹ́kọ̀ọ́ lọ́dún tó sì jẹ́ wípé àwọn ẹgbẹ̀rún mẹ́rìndínlírínwó ìyẹn 396,000 ló ti jẹ àǹfààní ọ̀hún. Ẹgbẹ́ àwọn oníṣègùn ìbílẹ̀ lórílẹ̀-èdè yìí ìyẹn Nigeria Medical Association NMA ti sọ kòbákùngbé ọ̀rọ̀ sí Fẹ́mi Adésínà tó jẹ́ agbẹnusọ ààrẹ àná tó dolóògbé ìyẹn Muhammadu Buhari lórí ọ̀rọ̀ tó sọ nípa ètò ìlera. Wọ́n ní ìṣàkóso Buhari kùnà pátápátá. Ilé-ẹjọ́ gíga ti ìlú Àbújá ti ní kò sí ìwé ìrìnnà gómìnà àná ní ìpínlẹ̀ Kogi ìyẹn Yahaya Bello lọ́wọ́ òun. Ènìyàn 2 ló gbẹ̀mí mì nílùú Gaza látàrí ìkọlù tí orílẹ̀-èdè Israeli ṣe sí ilé ìjọsìn Kátólíìkì kan nílùú náà. Ẹ̀kúnrẹ́rẹ́ àwọn ìròyìn yìí àtàwọn ìròyìn míì lẹ́ ò láǹfààní láti jẹ̀gbádùn tẹ́ ẹ bá darapọ̀ tí ẹ sì tẹ̀lé The Matrix lórí Facebook, Instagram, TikTok, YouTube àti X. Àdúrà mọ́mi Balógun ló ṣe òǹgbùfọ̀ ìròyìn yìí. Ẹniọlá Sálíù lorúkọ mi.